Well, we need to be celebrated. We know that, and we are going to do that. That will be between me and you because you are my brother. I would not like to do that in the public for a special reason, but I'm here to decorate it. And I want you to take it just like that. God will bless you, my brother. Amen. Thank you. Eba mi pa àtẹwọ́ látó níbẹ̀. Fún wọn. Nínú eré orí ìtàgé tá a wò tá a kọ́gbọ́n ni bàbá wa Ọláìyá Igwe wà nínú ẹ̀. Ẹ̀bùn olóyè bí Ọláìyá ìrú ẹṣin. Àwọn yìí Ọlọ́ládé Mr. Money. Gbogbo fíìmù yẹn mo tún tún bò. Àbẹ́là pupa àwọn tó fi ṣe bọ́ìsì ni. Ọlọ́run nígbà ayé tẹlifíṣàn ní kọ́ńbọ́ọ̀dù tó lọ́gọ̀. Ọlọ́ládé Mr. Money. A fẹ́ aṣọ lójú ohun tó wà nílò nítorí àkókò wa. Because a gbọ́dọ̀ tó ló ti olórin tá a fi ìwé pè náà mọ. Bẹ́ẹ̀ni. Àwọn tí wọ́n ń jẹ tí wọ́n ń jẹ tán ọmọ tán sọ tán nígbà tí ọmọ ológo wà lóyún ọ̀tá òru àti pa wọ́n ti kó àwọn orin yẹn débílé ní Governor General. Just go there. Bí tí mo jókòó sí yẹn, network mi wá. Mo ní sisters lọ́wọ́, tẹ́lọ̀ ni mo kọ́ bẹ̀rẹ̀ ayé. Hello, ẹ bá mi fún ẹ̀ṣẹ́. Ẹgbẹ́ pọ́ọ̀sì fún wọn. Tẹ́lọ̀ ni wọ́n kọ́ ní bẹ̀rẹ̀ ayé. Bẹ́ẹ̀ ayé. Àwọn fọkànáìsà náà máa ń lo sẹ́sà. Inú pọ́ọ̀sì wọn bẹ́ẹ̀ bá ti rúlù bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àgbà télọ̀. Ó yẹ ẹgbẹ́ wọ́ọ̀dù àkọ́kọ́ wá ní Governor General àti waste time ẹ̀rọ. A lọ sí ibi àmì ẹ̀yẹ fáwọn tí wọ́n ti wà ń bí. Ajá lọ sọ́dọ̀ Chief Ahmed Adébólú. Chief Ahmed Adébólú. Ẹ jẹ́ kó máa bọ̀ ẹ̀jọ́. Lẹ́sẹ̀kẹsẹ̀ kò sásìkò mọ́. Ṣẹ̀kẹ̀rẹ̀ òkè báwọn lọ sóde ìbànújẹ́. Chief Ahmed Adébólú ṣẹ̀kẹ̀rẹ̀ ẹ máa bọ̀. Bọ̀dá mi bẹ́ẹ̀ ga. Ẹgbẹ́ kejì kò sásìkò. Olórí ẹbí ń pè wá. Olórí ẹbí. Lẹ́sìn mi lọ́gbọ́n lórí ẹbí àwọn olówó àti tó ń lọ yìí. Lọ́ba olórí ẹbí àwọn nìyẹn lọ́wọ́ àti yẹn lọ́dọ̀ gbogbo ṣòro. Ọ̀yà Chief Ahmed tó ti ń bọ̀. Bàbá wa ẹ̀bùn olóyè ní Ọláìyá wọ́n bá wa dá aṣọ lójú ohun tí a fi celebrate a living legend. Wọ́n lè ṣe bẹ́ẹ̀ báwọn bá mi. Ọ̀yà wa lè ṣe máa bọ̀. Ká máa ṣe yẹn ká máa fi ṣe aláfikọ̀ nítorí àkókò wa pápápá ìjọ. Ọ̀yà ẹjọ́ tí a bá ti gba ẹ̀mí ẹ̀yẹ yìí a máa lọ jókòó. Bàbá máa fi ẹsẹ̀ ìrajọ́ pẹ̀lú àwọn tó gba ẹ̀mí ẹ̀yẹ yẹn. Ọ̀yà ẹnì kẹta. Oya. Ẹ bá present award yìí. Photographer dà. Wallace Estate ló máa represent Chief Ahmed Adébólú Oyala Ṣẹ̀kẹ̀rẹ̀ of Lagos. Oya. Represent it. Kọ́dẹ̀ sọ fún tó wọ́n fi gba award yìí. Èkejì dà. Torí a fẹ́ lọ jó. Ẹ jẹ́ kí ṣe ti mú ọ̀kan náà sọ. Ẹ jẹ́ kí ṣe Fáṣọlá Yusuf ọ̀kan làwọn ọkọ̀ máa bọ̀ láti wá ẹ̀ lóṣà. Lórúkọ ọ̀gá mi sẹ́nitọ̀ Ahmed Adébólú aka Ṣẹ̀kẹ̀rẹ̀ ó ní òun fún 500,000 ó ti mẹ́sẹ̀jì lórí ìjọba. Ẹ lọ rẹ̀ ẹ̀ bàbá. Ó ní kí n fún àwọn tó fún un láwọn 500,000. So kó wá kàtà máa wá kí n sẹ́ndẹ̀ sí kó máa ṣe 500,000 sí bàbá. 500,000 ẹ ṣe. As you are looking at the picture of the national actor, can you please
together for Taiwo Hassan Ogogo. Please, Emma Patewo from Wejo. Emma, if you're rice, you are not from Wejo. Ogogo.